kalẹ́ ẹ kú sí mi òpin ọ̀sẹ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ̀ ń wò láti iléeṣẹ́ Nta Ijebu Ode Jídé Moronfolú lóníròyìn ẹgbọ́ròyìn náà. Iléeṣẹ́ àwọn ìgbéléwọ̀n iṣẹ́ the National Operational Standards ń tún àwọn òfin ìkọ́ṣẹ́mọṣẹ́ òtítọ́ kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn àlejò lórí ètò iléeṣẹ́ wa Good Morning Nigeria ní ìgbàgbọ́ wípé pẹ̀lú àgbọn iléeṣẹ́ tí ń ṣe iṣẹ́ ní ọ̀nà mèremère tí ó jẹ́ ẹ̀ka ogún ọdún rẹ̀ jẹ́ pàtàkì sí àti ṣe ìrànwọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣe iṣẹ́ látẹ̀yìnwá sí bí wọ́n ṣe ń ṣe ní ìgbàlódé jẹ́ èyí tí ó bá ìgbà mu. Àwọn ẹgbẹ́ abánisọ̀rọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn àti àtìlẹ́yìn fún ètò ìrètí ìsọdọ̀tun sọ wípé àwọn ètò àtúnṣe ìjọba jákèjádò ìbílẹ̀ lọ́lẹ́rìnlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-dín-ní-mẹ́fà ní orílẹ̀-èdè yìí pé ìgbé ayé wọn ó yí padà lásán ṣùgbọ́n láti fi ìpìlẹ̀ ìtumọ̀ adarí lélẹ̀. Ẹgbẹ́ náà sì ń dìrẹ̀bẹ̀ sí gbogbo ọmọ Nàìjíríà láti ṣe àtìlẹ́yìn fún àwọn àkànṣe iṣẹ́ tí ìjọba ààrẹ Bọ́lá Tinubu dáwọ́lé kọjá ọdún 2027. Ẹgbẹ́ òṣèlú kan tí ó jẹ́ ìsọ̀rí tí ó ń lọ láti ojúlé dójúlé fún ìpè fún àtìlẹ́yìn ìdìbò wọlé lẹ́ẹ̀kejì ààrẹ Bọ́lá Tinubu àti ìdìbò wọlé gbogbo àwọn olùdíje lábẹ́ òṣèlú All Progressives Congress nínú gbogbo ìbò pátápátá ní ìpínlẹ̀ Ògùn. Níbi ìfilọ́lẹ̀ àwọn ẹgbẹ́ náà ní àríwá àti ìlà oòrùn Ìjẹ̀bú, bàbá ìsàlẹ̀ wọn Gíwá Benjamin Balógun fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ hàn láti pè fún ìkójọpọ̀ àtìlẹ́yìn láti ẹsẹ̀ kùkú fún gbogbo àwọn olùdíje lábẹ́ òṣèlú APC. Ẹ gbọ́ láti ẹnu Anthony Gandonu. Ló jẹ́ ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ìpolongo ìbò ojúlé sí ojúlé tí ó ní àwọn ọmọ ẹgbẹ́ tí ó lé ní ẹgbẹ̀rún 3 tí wọ́n sì wá láti wọ́ọ̀dù 10 ní ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Ìjẹ̀bú. Nígbà tí wọ́n ń bá àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alákòóso ẹgbẹ́ pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ All Progressives Congress ní ìbílẹ̀ àti agbègbè sọ̀rọ̀, alábòójútó ẹgbẹ́ náà Gíwá Benjamin Balógun pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ mìíràn sọ pé a dá ẹgbẹ́ náà sílẹ̀ láti ṣàtìlẹ́yìn àti ìkópa nínú ìpolongo ìdìbò àtúnyàn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn olùdíje mìíràn ti APC ní ìdìbò gbogbogbò tó ń bọ̀. Wọ́n ṣàlàyé pé ọ̀nà tí ẹgbẹ́ náà ń gbà ṣiṣẹ́ ni láti kó àwọn olùpolongo láti agbègbè ìbílẹ̀ jọ pẹ̀lú àwọn oníṣòwò ọkùnrin àti obìnrin, àwọn òṣìṣẹ́ ọwọ́, àwọn ẹgbẹ́ awakọ̀, àwọn ẹlẹ́sìn, àwọn àjọ ìdàgbàsókè agbègbè àti àwùjọ, ẹgbẹ́ àgbẹ̀ àti àwọn ẹgbẹ́ mìíràn láti máa ṣe ìtànkálẹ̀ ìhìn ẹgbẹ́ àti àwọn olùdíje lábẹ́ ẹgbẹ́ wọn káàkiri gbogbo agbègbè ìbílẹ̀ náà. Gbogbo iṣẹ́ tá a fẹ́ ṣe ojú kọ́kọ́ ṣoṣo lọ ni wípé kí àwọn candidate wa márààrún ká ṣe kí ká gbé wọn wọlé. Àwọn olùkópa mìíràn nínú ètò náà sọ pé ètò náà fojú sọ́nà láti rí ìbò tó ju 7,700 lọ ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan káàkiri wọ́ọ̀dù 10 tó wà ní ìjọba ìbílẹ̀ àríwá ìlà oòrùn Ìjẹ̀bú nínú àwọn ìdìbò tó ń bọ̀. Ẹgbẹ́ náà bẹ̀bẹ̀ fún ìfọwọ́sowọ́pọ̀ àti ìfarajì àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ kí gbogbo wọn lè ṣiṣẹ́ papọ̀ láti rí i pé àwọn olùdíje lábẹ́ àsíá APC gbégbá orókè nínú àwọn ìdìbò gbogbogbò tó ń bọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Lára àwọn tó jàǹfààní nínú àwọn ètò ìmúgbòòrò àti ìrànwọ́ tí Sẹ́nitọ́ Solomon Ọlámilékan Adéọlá tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Yáyì ṣe náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀, wọ́n sì yìn ín fún àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ṣe káàkiri ìjọba ìbílẹ̀ náà. Ọlọ́run gbé Yáyì dìde láti máa ṣe òṣìṣẹ́ níbi àwẹ̀. Gbogbo àwọn wáàbí káàkiri ní local government ìjọba bá ṣe òṣèlú. Yáyì lọ síbẹ̀ ó lè ṣe orí fún gbogbo àwọn èèyàn. A ní bá wọn lọ́wọ́ sí iṣẹ́ tí bàbá Yáyì ń ṣe. Àbájá àgbéwọ́ láti máa rẹ̀ wọ́n lọ́wọ́ wọ́n á dé ìtẹ̀lé ní o.
ẹgbẹ́ olùpolongo ìbò ojúlé sí ojúlé ti All Progressives Congress tó ju 21,000 lọ ní gbogbo ìpínlẹ̀ Ògùn ti ṣèlérí láti ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan láti rí i pé gbogbo àwọn olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ APC ṣàṣeyọrí nínú ìdìbò gbogbogbò tó ń bọ̀. Láti iléeṣẹ́ Nta Ijebu Ode, Ọlágòkè Àfọ̀ṣẹ ló ń jábọ̀ ìròyìn. Adarí àgbà iléeṣẹ́ fún àtúntò iléeṣẹ́ ìjọba Dókítà Dasuki Arabi ti kéde àwọn ètò láti pe ìpàdé àgbáríjọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí àfojúsùn rẹ̀ jẹ́ ìjẹ̀wọ̀ ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti mọ àwọn ìrírí àti àwọn ìrètí wọn lórí ètò àtúnṣe tí ìjọba gùn lé lọ́wọ́lọ́wọ́. Nígbà tí ó ń gba ìwé àgbàjáde ìfimúfínlẹ̀ tí àkórí rẹ̀ jẹ́ kí ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí wí, kí ni ìjọba ṣe ìlérí láti yàrá ìgbéyẹ̀wò ojúṣe ẹgbẹ́ abánisọ̀rọ̀ fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, ojúsùn gbígbéga àkóyawọ́ àti ìkópa àwọn ọmọ orílẹ̀-èdè. Ètò ẹ̀kọ́ jẹ́ ìpìlẹ̀ pàtàkì fún ìdàgbàsókè pẹ̀lú ẹ̀kọ́ tí ó yè kooro àti ìwà ọmọlúàbí tí ó jẹ́ ọ̀pákùtàlẹ̀ fún àṣeyọrí ọjọ́ ọ̀la. Láti gba àwọn àmúyẹ yìí ní ìyànjú láàrin àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Luba tí ó jẹ́ ti gbogbogbò ní ìlú Ìjẹ̀bú Òde láti ọdún 1974 sí 1979 tí ìsọ̀rí akẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ náà lábẹ́ ìdarí ààrẹ wọn Dókítà Ṣẹ̀yẹ Awójọbí tí ó ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè àti ẹ̀bùn fífúnni ẹlẹ́ẹ̀kẹta irúfẹ́ rẹ̀ láti ṣe kóríyá àti àjọyọ̀ akẹ́kọ̀ọ́ tí ó yanrantí nígbà tí ó ń rọ̀ wọ́n láti já fáfá àti láti ní àfojúsùn lórí ẹ̀kọ́ wọn. Akọ̀ròyìn wa Fatima Hassan jábọ̀ ẹ̀gbọ́ látẹnu rẹ̀. Ẹ̀kọ́ jẹ́ ọ̀kan lára àwọn irinṣẹ́ pàtàkì tó mú ìdàgbàsókè bá àwùjọ tó sì ń kọ́ àwọn olóríire fún ọjọ́ ọ̀la. Láti lè fi ìmọrírì hàn fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń ṣiṣẹ́ takuntakun nídìí ẹ̀kọ́ wọn, àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ Luba Comprehensive School tìjọba àpapọ̀ ti ìlú Ìjẹ̀bú Òde ti ọdún 1974 sí ọdún 1979 títún ṣe ayẹyẹ ìparí ìkẹ́kọ̀ọ́ àti ìpínpín ẹ̀bùn tí ẹgbẹ́ náà ṣe ìgbékalẹ̀ rẹ̀ fún ẹlẹ́ẹ̀kẹta irú ẹ̀. Ayẹyẹ yìí ni ó kó àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ náà jọ, àwọn olùkọ́, akẹ́kọ̀ọ́ jáde àti àwọn òbí jọ níbi tí wọ́n ti mọ rírì iṣẹ́ takuntakun ohun ìfarajìn àwọn akẹ́kọ̀ọ́. Nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, ààrẹ akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ náà ti ọdún 1974 sí ọdún 1979 àti alága ìgbìmọ̀ ìdàgbàsókè ètò ẹ̀kọ́ ní ilé ẹ̀kọ́ náà ti àwọn akẹ́kọ̀ọ́ jáde ti ọdún 1974 sí 1979 ni wọ́n rọ àwọn tí wọ́n fún ní àmì ẹ̀yẹ láti túbọ̀ máa ṣiṣẹ́ takuntakun nídìí ẹ̀kọ́ wọn, léyìí tí wọ́n sì rọ àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọn ò gba àmì ẹ̀yẹ fún tọdún yìí láti má káàárẹ̀ ọkàn kí wọ́n sì rí wípé wọ́n kọjú mọ́ ẹ̀kọ́ wọn dáadáa kí àṣeyọrí wọn lè fojú hàn fàlàyé ní ọjọ́ ọ̀la. Wọ́n jẹ́ kí ọjọ́ ọ̀la wọn kó dára ju èní lọ, kán múra sí ìwé wọn, kán múra sí ẹ̀kọ́ wọn, kán má kẹ́gbẹ́kẹ́gbẹ́ torí pé ẹgbẹ́kẹ́gbẹ́ a máa ba ìwà rere jẹ́. Ìdíwà ilé ẹ̀kọ́ náà fún àwọn nípele kékeré Kọ́láwọlé Mọ́súnmọ́lá ṣàpèjúwe iṣẹ́ takuntakun tí àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí ṣe gẹ́gẹ́ bí ohun àrà ọ̀tọ̀ láti lè mú kí orí yá fún àwọn akẹ́kọ̀ọ́, léyìí tó sì jẹ́ ó di mímọ̀ wípé èyí yóò mú kí ìdàgbàsókè ohun ìgbélárugẹ yóò túbọ̀ bá ètò ẹ̀kọ́ nípa ìrànlọ́wọ́ tí wọ́n rí gbà látàwọn akẹ́kọ̀ọ́ jáde. Lára àwọn tí ó gba àmì ẹ̀yẹ náà fi ẹ̀mí ìmoore wọn hàn fún àwọn akẹ́kọ̀ọ́ jáde, léyìí tí wọ́n sì ṣe ìlérí láti túbọ̀ máa kọjú mọ́ ẹ̀kọ́ wọn. Àwọn òbí náà ò gbẹ́yìn nínú ìdúpẹ́ yìí tí wọ́n gbóríyìn fún ìṣàkóso ilé ẹ̀kọ́ náà àti àwọn akẹ́kọ̀ọ́ jáde fún ti àmì ẹ̀yẹ ohun ẹ̀bùn oríṣiríṣi tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó pèrè gédé jùlọ. Kò sí pé ó kàn fún lásán, kò ní bàbá mọ́ tí yóò lọ ṣe sponsor. Tẹ̀gbẹ́ gbàdúrà pé gbogbo ibi tí àwọn ọmọ wọn náà bá wà, wọ́n á bá àánú Ọlọ́run, wọ́n á bá pàdé. Ayẹyẹ yìí ni ó kó oríṣiríṣi nǹkan sínú bíi ìfúnnilẹ́bùn, ìfúnnilówó àti ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó pèrè gédé jùlọ, èyí tí àwọn akẹ́kọ̀ọ́ jáde yìí tún fi ń dá ilé ẹ̀kọ́ tí wọ́n ti jáde yìí lójú wípé àwọn yóò túbọ̀ máa sa ipá wọn fún àwọn òògùn rere tí ó wà nílé ẹ̀kọ́ náà láti ní ọjọ́ ọ̀la tó péye. Láti iléeṣẹ́ Nta Ijebu Ode, Ìdòwú Ògúnbàjò ń ṣàtúpalẹ̀ ìròyìn. tó kì í dùn kó kọ̀ ṣókí lọ́bẹ̀ oge ìwọ̀n bá ròyìn tá a ní fún láṣẹ lẹ́nu ẹ̀kú sinmi òpin ọ̀sẹ̀ kà ṣe jẹ́jẹ́ o ó dàárọ̀.